Yes, salamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà. Mo wọ glass torí pé kí ni tá bá ti wọ glass yìí bẹ́bẹ́ ń bẹ alẹ́ rẹ bẹ alẹ́ rẹ bẹ èmi ò fẹ́ hypocrite láàrin yìí o. Ọkọ àti ìyàwó lèmi on point by two ń kọ́ o. Ìwọ bàbá àti ìyá tẹ́ ẹ̀ bá kọ́ àwọn ọmọ yín wọ́n máa kọ́ wọn ta. Ẹ ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn á ń kọ́ wọn positively kí wọ́n má lọ já sọ́wọ́ àwọn tó máa kọ́ wọn negatively. Ṣó yé yín bẹ́ẹ̀ yẹn? Tí ẹ bá ti kọ́ àwọn ọmọ yín kò ní sí pé wọ́n divorce ní ọjọ́ òpè. So ẹ jẹ́ ká continue topic wa ká má fi àkókò ṣòfò. Níbo la bá dé last time? So ìwọ ọkọ àti sọ yí pé wàá mọ̀ ṣe fẹ́ ò ní wọ̀ at once ò ní tìbọ̀ at once wàá fi sí wàá yọ wàá fi sí wàá yọ. Tó bá jẹ́ pé èyí tí wọ́n fẹ́ divorce èyí tó sọ pé wọ́n divorce ọkàn tó bá yẹ kí wọ́n ti train ẹ̀ dáadáa láti ilé tó ń lo techniques tí wọ́n kọ́ obìnrin yóò mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ wọn ò ní ṣó obìnrin nífẹ̀ẹ́ wọn kàn gbàùgbàù ni obìnrin ó mọ̀ sùn wọ́n ní dìde ńlẹ̀ it's not done. Ẹ wá ní obìnrin yẹn ò ní sá ó máa sá náà gbogbo àwọn z-word tó ti wò kò rí irú ẹ̀ nílé ọkọ rẹ̀ kò rí nínú ilé ọkọ yà lọ́wọ́ kó òun ò ṣe mọ́ àwọn ìyá àti bàbá wọn ò fún training. So títí tó máa fi ṣe kíni tí ọkọ tó bá wẹ́rẹ́wẹ́rẹ́ tí ọkọ fi máa dà tí ìwọ ọkọ bá dà ọmọ mi ọ̀wọ́n ọmọ mi ni mò ń kọ́ ìwọ tó bá fẹ́ bínú excuse me títí tí ìwọ ọkọ ti dà nísìn ìyàwó rẹ tó bá jẹ́ pé ó wà lára àwọn tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti dà because kò kí n ṣe gbogbo obìnrin ló ń dà o ó wà ní percentage like almost above 50 ni wọ́n máa ń dà nígbà ìbálòpọ̀ àwọn 40 wọ́n lè dà at any time ó lè jẹ́ nígbà ìbálòpọ̀ ó lè jẹ́ after ìbálòpọ̀ ó lè jẹ́ lẹ́yìn ìbálòpọ̀ ó lè jẹ́ before ìbálòpọ̀ àwa rí àwọn 10% yòókù àwọn etí ẹ̀ dà ṣòye yín nínú àwọn 10% yìí àwa rí bí àwọn 2% àwọn etí ẹ̀ wet so o need láti identify irú èwo ni ìyàwó rẹ wà tó bá lọ wá kàtígórì àwọn last percent yẹn tí wọ́n ti ẹ̀ wet at all a jẹ́ pé o need iṣẹ́ gidi possibility wà pé there something wrong or kíní kan wà tó wrong pẹ̀lú hormone wọn ṣòye yín but àwọn tí mò ń bá dì lẹ́ni àwọn tó jẹ́ pé possibility wà pé Ọlọ́run fún ọmọ náà ní orí ọ̀fẹ́ pé ó máa dà so ọkọ ti dá titi ẹ̀ but ìwọ ìyàwó ò tí ì dá titi ẹ̀ ọkọ mọ́ lọ sùn ọkọ mọ́ sùn lọ tó bá sùn lọ ó máa ń cause problem ní marriage ìyàwó ò rí bí ẹni pé you are wicked ìyàwó ò rí pé o wà selfish ìwọ ó ti dá tiẹ̀ lọ sùn tí o ní láti study ìyàwó ẹ̀ tó yẹ pé àwọn tó mọ nífẹ̀ẹ́ láti dà obìnrin tó jẹ́ pé tẹ̀ máa fún ẹ ní ringing tone tó lágbára tó dùn tó bẹ́ẹ̀ definitely o mọ̀ pé àwọn tó ń dà ní àwọn tó dà wá náà wàá rí wọn ó sùn lẹ́ẹ̀bí gúnkì ni wọn ò ní feelings kankan so àwọn yẹn ẹ mọ̀ bẹ́ẹ̀ tẹ class tẹ gbèrè àwọn yín sí bẹ́ẹ̀ àwọn tó yẹ pé ó ń fún ẹ ringing tone ń dance to your tone ń fún ẹ ní rhymes tó dáa definitely òun náà ní láti dà ó ní sùn wọ́n mọ̀ mi ọ̀wọ́n so a jẹ́ pé possibility wà pé tó bá wà nú ẹ̀kọ́ ló fẹ́ dà kí ló wàá ṣe ẹ̀yin tèmi ẹ listen dáadáa ọmọ mi mò ń kọ́ èmi teacher lèmi and mo ní láti teach ẹ̀ so yé yín ìwọ ló kù pẹ̀lú judging in as much as mo ń try láti wà moderate bí mo ṣe ń ṣe teaching mi yìí ṣe é rí i pé mo wà moderate mi ń fẹ́ là púpọ̀ síbẹ̀síbẹ̀ àwọn kan tó complain ẹ̀yẹ máa ń wọ́ọ̀rì pẹ̀lú ọjọ́ káwọn ọmọ bá rà níyàwó àti wá lọ so tí wọ́n ti dà ń titi ẹ ṣó yé ẹ nǹkan tí wàá ṣe ni pé energy ẹ mọ́ jò tán wọ́n jẹ́ kí energy ẹ̀ tán nǹkan tí wàá ṣe ọwọ́ rẹ̀ wá gbé padà lọ síbi orí ọyàn because ara tiẹ̀ ti wà okay ó ti wà high this time around ò ní pẹ́ńbẹ̀ nǹkan ọmọkùnrin ẹ̀ wá gbé sí lélẹ̀ etí nǹkan ọmọbìnrin tiẹ̀ wàá gbé sí lélẹ̀ this time around ò ní wọ̀ ọ́ ò ní ṣe kí ni ò ní wọ̀ ọ́ wàá mọ̀ fọwọ́ ra ọyàn yẹn ródóródó lókè ṣó yẹ wàá mọ̀ fi ẹnu rẹ wàá mọ̀ fi ṣe èyí tá ẹ mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìbálòpọ̀ tẹ́lẹ̀nu ọmọ fẹ́nu rẹ rá lẹ́nu tó yẹ ẹ mọ̀ jètè ẹ mọ̀ já wọ́n yes ẹ mọ̀ jẹ òwe yẹn ọwọ́ rẹ ó mọ̀ ṣe ródóródó rẹ
then nǹkan ọmọkùnrin títí ẹ ó wà lórí ẹ̀. So tí ó bá nífẹ̀ẹ́ sí òun obìnrin yẹn, òun ló máa fi ọwọ́ rẹ̀ guide ẹ̀, tó máa fọwọ́ ẹ̀ ra, ó máa fi ọwọ́ ara rẹ̀, ó máa direct ọwọ́ tiẹ̀, ó máa fi mú nǹkan ọmọkùnrin ẹ̀, á wá fi direct ẹ̀ sí ibi tí ó máa dùn mọ́. Ṣó yẹ? Tó bá yẹ pé ó ní láti ṣiṣẹ́, iṣẹ́ lọkùnrin ṣe, but ẹ̀yin obìnrin ẹ ní láti help ọkọ yín láti tètè achieve this particular zone. Ó dùn gan. Ṣó yẹ yín? Tó bá jẹ́ pé ọkọ kò get àárín ibi tí ó máa ti jẹ́ kó dà wàràwàrà, ìwọ mú ọwọ́ tiẹ̀ fi guide ẹ̀, so kò ní wọ̀. Tó bá wọ̀, possibility wà pé kò ní get àárín tó máa fi dà. Ṣó yẹ? Ó lè jẹ́ etí, ó lè jẹ́ kókó kan rọra wọ̀ díẹ̀, ó lè jẹ́ pé ibi àwọn lips, ibi abẹ́ obìnrin lips, ibi vulva, ó lè jẹ́ pé ibẹ̀ ni wọ́n máa fi ra, àbí etí ibi ìdọ̀ náà máa fi ra títí. Tó bá dé àsìkò tó obìnrin yẹn bá fẹ́ dà, ó máa di ọkùnrin yẹn mú, ó máa ní kó àwọn obìnrin míì máa sọ̀rọ̀, ẹ má tijú, ẹ má feel bad tí ìyàwó yín bá sọ nǹkan tó nífẹ̀ẹ́ sí. Àwọn obìnrin míì máa sọ wí fún yín pé ibi orí ọyàn yẹn kẹ́ dìímú dáadáa, kẹ́ tẹ́ dáadáa. So ó depend lórí nǹkan tí ìyàwó ẹ̀ bá fẹ́. Èmi kàn sọ like what you should expect and what you should do. Ṣó yẹ yín? So tó bá obìnrin yẹn tó bá nífẹ̀ẹ́ sí, ó wà ní kó fọwọ́ tẹ̀, àbí bóyá pé ẹnu ni wàá fi hold ẹ̀ dáadáa kó firm. Ṣó yẹ yín? Tí obìnrin bá dẹ̀ fẹ́ dà, ṣó yẹ yín? Ní táàmù yẹn tí nǹkan ọmọkùnrin rẹ bá wà níbi abẹ́ rẹ̀, ọwọ́ méjèèjì ó gbọ́dọ̀ mọ̀ ṣiṣẹ́. Tẹ́ bá fẹ́ achieve kínní, tẹ́ bá fẹ́ kí ìyàwó yín achieve pé kó náà dà, ọwọ́ méjèèjì ló ṣe kínní, ó lè gbọ́dọ̀ mọ̀ ṣiṣẹ́. So tó bá dẹ̀ wá dà, obìnrin ó ti ní oore ọ̀fẹ́ láti tún dà again. Nǹkan this time around, ọwọ́ rẹ̀ ò ní jẹ́ kó kúrò ńbẹ̀, ọwọ́ rẹ̀ máa ṣiṣẹ́ yẹn lọ lẹ́yìn ìgbà tó bá dà yẹn tán, until tó bá ti fi hàn pé òun wà okay. Ìwọ náà máa mọ̀ kí ló máa ṣe, kí àdúrà ló máa gbà. Obìnrin bá gbàdúrà ní àsìkò yẹn tó bá dà, àdúrà yẹn máa gbàbẹ̀ ni. So tó bá di àsìkò yẹn, àdúrà bá jáde lẹ́nu obìnrin, dákun gbà á, mọ̀ sí pé o àdúrà yẹn kò gbà á, kẹ́dẹ̀ mọ́ bẹ̀rẹ̀ àníyàn yín lọ. So gbogbo èyí tá a sọ yìí, ọkọ àti ìyàwó ni, gbígbàdúrà ni. Ṣó yẹ? Gbígbàdúrà ni. So this is on point by 2, using my words for others. So ká tó lọ, ìwé tí wàá tún nífẹ̀ẹ́ sí, ẹ bá wa tẹ̀kún mọ́, ẹ credit wa. So bye for now.